tí ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Kwara àwọn onísùmọ̀mí àwọn ajínigbé àwọn agbanipa ipò ẹgbẹ́ yín wà lórí eléyìí tó ṣẹlẹ̀ ní Kwara lọ́wọ́lọ́wọ́ báyìí orúkọ yín àti kò tẹ́lẹ̀ múnú ẹgbẹ́ OPC Reformed. Orúkọ tèmi ni Alhaji Taofeek Adeyemi tí mo jẹ́ National Organizing Secretary aka Baba Meto gbogbo Oòduà. Lórí ẹ ṣé àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín lórí ìbéèrè tí ẹ béèrè lórí ọ̀rọ̀ Kwara. OPC Reform ẹgbẹ́ tí ó ń jà fún ẹ̀tọ́ ọmọ Yorùbá ni. Ẹgbẹ́ tó sì pé láyé àtijọ́ gbogbo aráàlú gbogbo ọmọ Yorùbá ló fẹ́ ẹgbẹ́ OPC. Bọ̀tí nítorí pé wọ́n sọ alẹ́ ní kó ní jàgídíjàgan ni wá ló wá fi jẹ́ kí àná gbọ́dọ̀ reform ẹgbẹ́ yìí ẹgbẹ́ OPC. Pọ̀ lórí ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ní Kwara lọ́wọ́lọ́wọ́ gbogbo àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ tó jẹ́ àwọn èèyàn wa tó wà ń bẹ̀ ní àtìkù láti bá sọ̀rọ̀ pé ohun tó ń ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ wa ní kò yẹ kí ó máa wáyé ní orílẹ̀-èdè Yorùbá. Àpọ̀tá ti ń pè wọ́n pé ẹlẹ́rù ló kọ́ fẹ́ pé àwọn ni wọ́n máa jẹ́ host àkọlé dédé wọ̀lú àwọn ló mọ̀nà tí wọ́n bá ti pe gbogbo àwọn tó yẹ kí wọ́n pè ọba ìlú ìjòyè ìlú àwọn èèyàn pàtàkì láàrin ìlú àwa rẹ́dì láti wọlé láti wá ràn wọ́n lọ́wọ́ láti dúró tì wọ́n pé gbogbo àwọn tó ti sá tó ti fìlú lẹ̀ kí wọ́n padà sílùú kí wọ́n máa ṣe ọrọ̀ ajé wọn láti dúró tì wọ́n ká máa wo ẹni tí ó tún fẹ́ kó ogun wọlé wá bá wọn á bá àá náà lákọ táà náà sì ti máa dúró tẹ́rìtì gbogbo bòdè àti wọ̀lú yẹn àti láti jáde gbogbo ẹni tó bá fẹ́ wọlé wá á ti bá wa níbodè ẹni tó bá jáde ìlú á ti bá wa níbodè tí a nígbàgbọ́ pé táwọn náà bá gbọ́ pé àwọn ọmọ ẹgbẹ́ OPC wọ́n ti wà nílùú wọ́n ti tẹ̀dó sílùú àwọn gan wọn ní àyà láti náà wọ́n ń bọ̀ wá láti wá gbógun tí wọ́n nínú ìlú. Ilẹ̀ Yorùbá ilẹ̀ ìfọ̀kànbalẹ̀ ni ilẹ̀ ìfọ̀kànbalẹ̀ nítorí pé gbogbo ìlú tó kù kò síbi tó ní ìfọ̀kànbalẹ̀ tó ilẹ̀ Yorùbá ló fi ń jẹ́ kí gbogbo wọn máa wá gbogbo ẹlẹ́yà tó kù tó fi ń wá sílẹ̀ Yorùbá. Ọ̀tún tó wá ti ń ṣẹlẹ̀ yìí tá a bá ti lọ slack tá a ti lọ ṣojo wọn rẹ́dì láti fẹ́ kọ́ alẹ́ rú nìyẹn ló fi jẹ́ pé wọ́n ti ń wọlé láti Kwara wọ́n sì mọ̀ pé tí wọ́n ti ń wọlé ní Kwara bẹ́ẹ̀ láti bẹ̀ wọ́n á dé Èkìtì wọ́n máa dé Oǹdó wọ́n ti ń wọlé bọ̀ nìyẹn tó bẹ́tà ká tètè dé wọn mọ́ ẹnu bodè ká má lè jẹ́ kí wọ́n wọlé sí ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n tí àwọn aráàlú yẹn tó bá ti rẹ́dì tó bá ti pè ọwọ́ kan gbogbo ọmọ Yorùbá a máa dìde gbogbo ọmọ OPC a máa dìde. èyí tẹ́ ń sọ yìí ṣé ẹ fi ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Kwara náà ni tá bá pè yín ṣe tiẹ̀ ṣe tán. a fi àkókò yìí bẹ gómìnà Kwara nítorí pé ojúṣe tó yẹ káwọn náà ṣe wọn ṣe ó sì ń jẹun tó dùn wá. Tá a bá wo population Kwara State 80% ibẹ̀ Yorùbá ló ní. Kò wá yẹ kí èèyàn kan kó tún máa dùn wùrùwùrù mọ́ wa lóòótọ́ elédè mi wà ń bẹ̀ Fúlàní wà ń bẹ̀ kó tó hàn tó percentage Yorùbá tó wà ń bẹ̀. Báwo ni gómìnà ṣe fẹ́ máa wòran kí àti gbogbo àwọn security kí àwọn àjèjì kọ́kọ́ wọ̀lú kó máa invade ìlú kó máa lé àwọn tó nílùú kó máa lé wọn kó nílùú. àwọn àkókò ibẹ̀ gómìnà Kwara láti lè pè wá ká support àwọn agbófinró tó wà ń bẹ̀ káwa dúró sáàárín ìlú ká tún dúró sẹ́yìn òde ìlú láti rí pé gbogbo ẹni tó bá yẹ wọlé wọn bá wa náà lápò. Ọmọ akọni wa ọmọ Oòduà kì í ṣojo jagunjagun ní Oòduà a sì bẹ̀rù ogun láti fèsì àwọn ọ̀dàlẹ̀ tó bá fẹ́ dojú kọ wá. so bàbá orúkọ yín lẹ́ẹ̀kan sà. Orúkọ mi ni Alhaji Taofeek tí mo jẹ́ National Organizing Secretary Oòduà People's Congress Reform. ẹ ṣe gan-an àmàlí bá sà. mo ti kọ́ kò tẹ́ àǹsù nílé ìtura tó nara tán ká má parọ́ yàrá ọlọ́yẹ tó yí bọ́bọ́ oúnjẹ lẹ́yẹ àti tòkè òkun. ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó yẹ kó lásìkò ìgbádùn. tá a bá wá fẹ́ jẹ́ ìgbádùn lásìkò tá a wà yìí. a gbọ́dọ̀ wá ilé ìtura tí ìgbádùn sódò sí. níbo wá ni a ti lè rí ògidì ìgbádùn tí wọn ò bomi la. láti kọ́ Hotel and Suites gbé gbogbo ẹ̀ tán nípa fàájì. gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa yé jẹ. kájayé bí ọlọ́ba pẹ̀lú àrà kẹ́ńgẹ́ ìgbádùn tó jowó ẹ̀ lọ. láti kọ́ Hotel and Suites ló lè gbé ẹ débẹ̀. classy rooms lọ́ọ̀jì wọn ò ṣe fi ọwọ́ rọ́dà sẹ́yìn. ẹ yà sí restaurant kẹ́ ṣe point and kill. VIP viewing center. swimming pool tó mọ́ lóló. minima ti wà láti ra ohunkóhun tó bá wù yín. night club àti bar wà láti gbé yín débẹ̀. kẹ̀sì dànkáyà pẹ̀lú ẹlẹ́rìndòdò tó tutù dódódó. Multicol Hotel and Suites yàwá wò ni ó kọjá àfẹnu lásán pariwo. ó wà ní number 6 Ọmọsẹ́bí road Gàkànbí area Ìlọrin Kwara State 081-400-02321 tàbí 080-6724-3172. Multicol Hotel and Suites ilé ìtura tó tàwọn yòó. ó ti kọ́ ní kò jẹ́ ká lọ. Alore TV nílé nínú òkúrin ẹ máa wò ó.
kọ́ni lọ́gbọ́n. Alóore TV. Alóore TV. Nílé ní lóko ni ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó. Ẹ máa wò ó.